tí mo kọ lẹ́ẹ̀kan sí ẹ rí pé mo kọ wípé Muyideen Àgbàlá Gabriel torí mo rí àwọn fídíò kan tí ó ń lọ pàápàá jùlọ nípa pé Muyideen wọn ló gba Islam n tó dání Islam tó gbà yẹn n tó dání wàláhì n tó dání gẹ́gẹ́ bíi pé ẹlẹ́sìn mùsùlùmí ni wá bí ẹnìkan bá kó nínú Islam nísìn tó bá di Christian inú àwọn Christian náà dùn pé wọ́n ní ó kú nínú òkùnkùn ó bọ́ sínú ìmọ́lẹ̀ inú wọn á dùn bẹ́ẹ̀nìkan bá yarí nísìnyí tó lóun ò ṣe mùsùlùmí mọ́ tó lóun ò ṣe mùsùlùmí mọ́ òun ò ṣe kírísítẹ́nì mọ́ òun fẹ́ bọ́ sí ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe inú àwọn náà dùn pé yes ẹni yìí ó kò ní wọ́n máa pe mùsùlùmí wọ́n máa pa àwa Islam wọ́n á máa pẹ̀sìn wa ní ẹ̀sìn òkùnkùn àbí ẹ̀sìn àjèjì wọ́n ní òun tọ̀hún yẹn ti padà wálé tó alhamdulillah pé Muyideen wọn ló gba Islam àwọn èèyàn wá ń béèrè pé ṣé mùsùlùmí ni Muyideen tẹ́lẹ̀ ní àbí báwo ó lè jẹ́ mùsùlùmí by birth gbàgbé gbogbo wa náà pátápátá kullu mawludin yuladu ala fitratil Islam gbogbo wa náà wọ́n bí wa ní ìlànà mùsùlùmí ni gẹ́gẹ́ bí ẹ̀sìn tí wá ṣe fi yé wa Muslim by birth ni Muyideen ǹjẹ́ Muyideen practice Muslim yẹn kémi àti ẹ tó mọ̀ kémi àti ẹ ká tó mẹni tó ń pè ní Muyideen lórí social media yìí ká tó mẹni tí wọ́n ń pè ní Muyideen so practice Islam yẹn ṣé ń jọ tá a kọ́kọ́ mọ̀ tá a kọ́kọ́ rí ṣáà mọ̀ pé mọ́ṣáláṣí láti rí o ilé ìjọsìn àwa mùsùlùmí láti bá o rárá o ká má ṣàbòsí o ká má ṣe àbòsí ipe àkọ́kọ́ mọ̀ Muyideen báwo àwọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wa yóò kọ́kọ́ mọ̀ àtiwọ́ tó ń wò mí yìí náà even àwọn páàtì inú àwọn ẹbí ẹ̀ àti màmá rẹ̀ tó ń sọ̀rọ̀ lénìí báwo kọ́kọ́ rí Muyideen níta o a rí Muyideen látara wípé Pastor Àgbàlá Gabriel ló gbé Muyideen síta ọ̀nà tó gbàgbé Muyideen síta ni wípé ọmọkùnrin yìí a bá ní abẹ́ bíríìjì tí ó wà nípò tí ò dáa òun dẹ̀ gbé gẹ́gẹ́ bí pásítọ̀ tó ń jẹ́ ó gbé ókè àrùn ẹ̀ lọ́wọ́ ó dẹ̀ pé ayé gbogbo ẹlẹ́yìn náà ti mọ̀ wọ́n ràn lọ́wọ́ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe rí pásítọ̀ ní Àgbàlá Gabriel ó sì mọ̀ pé Muyideen orúkọ mùsùlùmí ni òun ó sì fẹ́ kéjọ òun kún yóò sì pèpè gẹ́gẹ́ bí ìlànà tó ń wà Muyideen bá di Christian ń lọ church wọ́n kọ́lé fún wọ́n ṣe ìyàwó fún gẹ́gẹ́ bí gbogbo yín náà ṣe mọ́ ni wọ́n dá lókòwò ìgbésí ayé ẹ̀ yàtọ̀ ó kú ò lẹ́ni tí kódà wọ́n dáwó títí fún títí wọ́n tó dáwó eyín fún gbogbo wa la rí a rí pé ìgbésí ayé rẹ̀ ó yàtọ̀ síbi tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yàtọ̀ sẹ́ni tí ń sọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ má bínú nẹ́tíwọ̀kì ni o nẹ́tíwọ̀kì ni ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú nẹ́tíwọ̀kì ni
ẹjọ network ni ẹ bá mi share program yìí network ni mo dẹ̀ láti ẹ̀ ti yọ line kúrò lógan okay ẹ bá mi tẹ love like and share ẹjọ níbikíbi ẹjọ yeah ibi tí a bá ọ̀rọ̀ dé ó ní wípé gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe rí ta mọ̀ a rí pé gbèsè ayé ẹ̀ ó yàtọ̀ gbogbo wa la rí fídíò ọjọ́ tí ọmọkùnrin yìí bẹ̀rẹ̀ a rí fídíò ọjọ́ tí wọ́n fídíò ẹ̀ tó dúró sí ẹnu mọ́tò Pastor Agbala Gabriel ní tó jẹ́ kí n fẹ́ dá sọ̀rọ̀ yìí láti lè contribute tèmi náà sí mi dẹ̀ sọ fún ẹ wípé èyí tí mo fẹ́ dá sí yìí bóyá kò accept mi ò sọ fún ẹ pé bóyá kò accept tí mo bá sọ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí gbogbo wa jọ wà nínú ayé ni tá a dẹ̀jọ́ rí gbogbo nǹkan ṣe ń lọ mo kí afa wa Saheed Shittu save your soul you are welcome gẹ́gẹ́ bí gbogbo wa ṣe rí gbogbo nǹkan ṣe ń lọ èyí tó bá ti lè di kọ́mẹ́ǹtì táwọn èèyàn ò máa wá bú àwa mùsùlùmí ẹ̀yin mùsùlùmí ò dá ẹ̀yin mùsùlùmí ò ṣe gbá ẹ̀yin nìka ẹ̀yin lẹ́wà lábẹ́ ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ sọ view tiwa náà nípa ẹ̀. èyí tèmi lè sọ yìí tèmi ń sọ yìí o lè challenge ẹ̀ o lè correct èmi náà lé lórí ṣùgbọ́n tá a bá rí bá ṣe wà pẹ́ láyé tó gbogbo alápàdé níwájú Ọlọ́run lọ́jọ́ kan. mo ti ṣe fídíò kan rí tẹ́lẹ̀ kódà ńgbà tí mo wà ní Mẹ́kà ni tí mo sọ̀rọ̀ wípé Muyideen ò kì í ṣe mùsùlùmí o. mo wá sọ mbẹ̀ pé àyàfi tó bá ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù báyìí o. nọ́mbà olùkẹ́yìnrátì Muyideen kò kì í ṣe mùsùlùmí o. ìsìn la ṣẹ̀ṣẹ̀ wá rí i pé wọ́n ní Muyideen gba Islam. That's good. tó dání pé ó gba Islam tó dání. ǹjẹ́ tí Muyideen wá ń sọ jáde lẹ́nu lẹ́ni ṣe ń tó dání. ṣe tí Muyideen wá ń sọ jáde lẹ́nu lẹ́ni tí màmá Muyideen sọ jáde lẹ́nu lẹ́ni nípa Pastor Agbala Gabriel ṣe ń tó dání. inú mi dùn bó ṣe gba Islam o. inú tèmi dùn dáadáa torí pé kò sẹ́ni tí wọ́n fún lọ́kọ ọ̀dọ̀ ara rẹ̀ náà ní orúkọ sí o. kò dẹ̀ sí láyé yìí ẹ má jà tọ́ra wa kò sí 100% perfection. Muyideen ló ní di freedom Muyideen ló ní di gbá ó ló ní di àwo ó ní di kòkó bàbá sásùn. kò sẹ́ni tó lè gba freedom ẹnìkan Ọlọ́run nìkan ló lè gba freedom ẹ̀dá kọ́lọ́ má gba freedom lọ́wọ́ wa. ǹjẹ́ tí Muyideen sọ jáde lẹ́nu lẹ́ni nípa ibi tó ti ń bọ̀ yẹn ṣe ń tó dání káwa mùsùlùmí ká fura. ṣé Muyideen gba ìsìláàmù yìí ṣé rí ọ̀rọ̀ kò tiẹ̀ wá ṣàánú wa gan ni kọ́ ló ń ṣàánú wa kò tiẹ̀ wá ṣàánú wa báyìí ni o tọ́rọ̀ yìí gan tẹ̀tí wá fẹ́ sú everybody báyìí. ẹ ṣoore fún yàn ẹ gba ìsìláàmù ẹ yóò lóun gbẹ̀sìn ẹ ṣoore fún ṣé tí ò bá wá rówó mọ́ tí ò bá wá rí nǹkan kan mọ́ yóò sá kúrò mẹ́nu. dájúdájú kò gba ìsìláàmù àbí kò gba ẹ̀sìn torí Ọlọ́run ó gbà torí n tó fẹ́ jẹ ni. àìmọye ẹlòmíì ẹ lórí program wa lọ́dún kan ọkùnrin kan pè wọlé ó lóun jẹ́ Michael ló lóun jẹ́ Christian ni ẹni tó bá rántí ọdún yà tó tó bí 2-3 years adẹ̀ fún lẹ́bùn afúnikọ afúni scholarship àmú kankan mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹnjọ́ ẹ pé ṣé wàá gba Islam lọ́dún náà mo ní mi ò fọ́ sí ẹ o ó dẹ̀ sọ pé òun ò gba Islam later arákùnrin yẹn padà wá ó padà di mùsùlùmí gbé síta mọ́ ni
ó ti di Islam, ó di Islam náà nù. bẹ́ẹ̀ bá wá gba Islam, ok ìwọ Muyideen máa play fídíò tí mo rí nísìnyí àti àwọn ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu. ẹ̀yin àlùfáà wa Ọlọ́run á bá san yín lẹ́san rẹ̀ o, gbogbo ẹ̀yin àlùfáà wa Ọlọ́run san yín lẹ́san rẹ̀ o, Ọlọ́run á san yín lẹ́san rẹ̀ o. iṣẹ́ Islam, iṣẹ́ ẹ̀sìn ń lẹ́ ń ṣe o. ṣùgbọ́n arákùnrin yìí, ǹjẹ́ arákùnrin yìí èyí tí ń sọ jáde lẹ́nu pẹ̀lú ibi tó ti ń bọ̀ ṣe ń tó dáa ni. ìyẹn Muyideen nìyí. tó nígbà tí mo gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ, ó sọ débi pé ó ní wọ́n mímíkì òun ni níbi tójú wá làdé yìí, níbi tá a mọ̀ wọ́n mímíkì ń tòótọ́, àmọ́ rú yìí nǹkan wọn mímíkì òun ẹ̀ àfáà Muyideen mímíkì òun ẹ̀ mímíkì òun ẹ̀. even tó bá di mùsùlùmí lẹ́ni, Agbala Gabriel kìí ṣe ẹni ibi sí ẹ o. Agbala Gabriel àjọ sí lórí the same page o, àkínjọ ń ṣe lẹ́sìn kan náà o, but Agbala Gabriel kò kí ń ṣe ẹni ibi sí ẹ. Yorùbá dẹ̀ sọ̀rọ̀ wọ́n ní bí ẹnu bá jẹ ojú àti ni o. ó dẹ̀ rántí àná, wàá rántí ijọ́ tó wà nínú ìdààmú, tó wà nínú ìṣòro, níjọ́ tí ayé ò tiẹ̀ tí ì rí náà rí ẹ, táwọn ẹbí ẹ̀ gan kọ̀ ẹ́ tì. in tó pamọ́ ojú Ọlọ́run ló tó, in tó ṣe níbẹ̀rẹ̀ ayé ẹ tó fi dọlọ́tí, tó fi doní tẹ́tẹ́, tó fi dẹni tó sọ abẹ́ bridge, Allahu alam, Ọlọ́run ló mọ̀ o. ṣùgbọ́n àwa ò tú kọ̀kọ̀ yẹn o. àwọn ò sì gbà pé ẹnìkan lè ṣe ẹnìkan, Ọlọ́run nìkan lọ́ba tó lè ṣe yẹn. ṣùgbọ́n ọjọ́ táwọn kọ̀kọ́ rí ọ láyé, táwọn kọ̀kọ́ mọ̀ pé ẹnìkan jẹ́ Muyideen láyé, orí platform Agbala Gabriel ni o. ó dẹ̀ gbé ẹ wá lọ́dún náà lọ́hùn, nígbé wa wípé ẹni yìí ní ìdí ìrànlọ́wọ́ o. àwọn èèyàn dẹ̀ dìde ọ̀ràn ẹ̀ lọ́wọ́. máa fẹ́ kí gbogbo àwọn èèyàn, ẹ jọ̀ọ́ mo fẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àfáà Muyideen nínú fídíò rẹ̀ kan tí mo bá pàdé. fídíò yẹn ló wá mú mi no èmi náà gbọ́dọ̀ jáde kí n sọ̀rọ̀ lórí eléyìí. This thing is too much. tó bá gba Islam ẹ lókì kó má bá tiẹ̀ lọ. gbogbo ẹ̀ tẹ̀ ń tán kámẹ́rà sí lójú ẹ help ẹ o. wàláì fíù ti tèmi o. gbogbo ẹ kó máa sọ̀rọ̀ kí ló ń bá bọ̀ mi tó ti ń bá bọ̀ tẹ́lẹ̀ help ẹ. help ẹ o. ẹnìkan kọ síbẹ̀ wípé Alhaji, look at Muyideen physically now and when he was with Agbala, difference is clear. ẹ bá mi tún kọ́mẹ̀ntì yín yẹn kọ. difference tó clear ni pé ṣé ńgbà tó ń bẹ lọ́dọ̀ Agbala Gabriel kò dáa fún ni àbí you understand òyìnbó yẹn o, àbí nísìnyí ni ọkàn rẹ̀ wá balẹ̀. mo fẹ́ kẹ́ ẹ bá mi sún kọ́mẹ̀ntì yín yẹn síwájú. tó ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu Muyideen tó fẹ́ mú mi ṣe fídíò òun lélẹ́yìí, tó dẹ̀ yẹ kí ká jáde ká sọ̀rọ̀ lé lórí. bẹ́ẹ̀ni sà. àti Agbala Gabriel ni gbogbo owó tí ẹ̀yin àgbáyé dá fún mi inú àkáǹtì Agbala Gabriel gbogbo owó yẹn wà. jọ torí Ọlọ́run ẹ gbọ́rọ̀, ó ní gbogbo owó tí gbogbo àgbáyé dá fóun nínú àkáǹtì Agbala Gabriel ni gbogbo owó yẹn wà. nínú àkáǹtì Agbala Gabriel ni gbogbo owó yẹn wà. gbogbo owó tí wọ́n gbà fún ẹ lọ́dọ̀ Agbala Gabriel níjọ́ tí wọ́n ó bówó yìí fún ẹ, Muyideen ò lákàǹtì. bó tiẹ̀ lákàǹtì,
ṣé wọ́n tó ń bọ̀ níbi tó ti ń bọ̀ pẹ̀lú condition tó wà yẹn ni wọ́n á dá owó sínú àkáǹtì ẹ̀. ṣé ìjọ tó ń bọ̀ níbi tó ti ń bọ̀ síjọ yẹn ni wọ́n á dá owó yẹn sínú àkáǹtì ẹ̀. ẹlẹ́ẹ̀kejì gbogbo owó tí wọ́n dá fún ẹ tó sọ pé wà nínú àkáǹtì Àgbàlá Gabriel yìí ṣé bá a rí ṣé bóun náà fi kọ́lé fún ọ. ó lè má jẹ gbogbo ẹ o, Allahu alam, mi ò túdì yẹn o, bọ̀tá rí ilé tí wọ́n kọ́ fún ẹ o. gbogbo ayé rí ilé tí wọ́n kọ́ fún ẹ o. kódà wọ́n sílé. èyí Àgbàlá Gabriel ti sọ́njọ́ náà nípa àwọn ó kọ́lé fún ọ. ó wá kọ́lé yẹn sórí ilẹ̀ rẹ o. ó lọ ra lẹ̀ síbòmí o. ó kọ́lé yẹn sórí ilẹ̀ rẹ o. ẹ má jẹ́ aṣàbòsí. ẹ má jẹ́ aṣàbòsí. ká má ṣàbòsí o. tó bá ti fẹ́ kọ́lé orí ilẹ̀ rẹ̀ ní kọ́lé fáwọn èèyàn sí, kò lọ kọ́lé síta fáwọn èèyàn. Redeem táwọn èèyàn ń lọ lé nìyí. kò sí iye wá síta lè ṣe láyé, Kírísítẹ́nì ò lè tán. kò sí iye tí àdúrà táwọn Kírísítẹ́nì lè gbà láyé Mùsùlùmí ò lè wọlé láyé. àtijọ́ ń bẹ́ẹ̀ náà nù. Redeem University wà, báǹkì wà ń bẹ́ẹ̀. ìjọ kan ni ilẹ̀ yẹn bẹ̀rẹ̀ táwọn èèyàn ń kọ́lé, tí wọ́n ń ralẹ̀, tí wọ́n ń kọ́lé síbẹ̀, ló fi di city lẹ́ni. ló fi di pé àwọn náà ralẹ̀, wọ́n ń kọ́lé, wọ́n ń dibẹ̀ lẹ́ni. ó kọ́lé sórí ilẹ̀ rẹ̀, ó ṣe kíní kan sórí ilẹ̀. ní tèmi fẹ́ lò ń bẹ̀ ni wípé òun ló mú ẹ wá. òun ló mú ẹ wá. òun sì lè gbogbo ayé rí bó ṣe di Islam yẹn léni, ó dùn má wá. ṣùgbọ́n àyè fojú olóore gungi. ìwọ lè má gbà mí, ìwọ lè má tẹ̀lé view mi ipe oore wo ló ṣe fún kò sóore fún ó ṣoore fún o. ó ṣoore fún o. ó ṣoore fún o. ní oore tí gbogbo wa náà ta dẹ̀ rí o. ó ṣoore fún o. bàbọ̀rọ̀ ẹ̀ lọ. Àgbàlá Gabriel ò fún ẹni 1 kọ́bọ̀ nínú gbogbo owó yẹn. ní sùúrù brọ́dà mi, ní sùúrù. Àgbàlá Gabriel ò fún ẹni 1 kọ́bọ̀. ní sùúrù. Àgbàlá Gabriel ò fún ẹni 1 kọ́bọ̀ nínú owó yẹn. só ló máa fún ẹni 1 kọ́bọ̀ ni. lóun ó kọ́lé fún òun, ó dẹ lókòwò. ó kọ́lé fún ẹ náà. ṣebí ìwé ilé náà la rí tó padà gbélé ẹ lọ́wọ́. sórúkọ Àgbàlá Gabriel ló wà lórí ìwé ilé ni. orúkọ rẹ̀ kọ́ ló wà lórí ìwé ilé. ìwọ̀n bó ti ẹ̀ pẹ́ kó tó gbé fún ọ, ó ṣàpadà gbé ilé ẹ lọ́wọ́ tó tún sáì tí gbogbo wa tá a rí. ó dẹ̀ da ẹ lókòwò tá a rí ṣọ́ọ̀bù. kọ́bọ̀ wo ló tún wá fẹ́ kó fún ọ. ábínú o. ìdè wá fi ṣèjà mi ò fi ṣèbínú. ọ̀rẹ́ tó wá mú ọ̀rọ̀ yìí tó fi wá rúgbó débi wípé ọ̀rọ̀ yìí tó ti wá ń fa ariwo, tí ń fa lọ́pọ̀lọpọ̀ ni pé lákọ̀ọ́kọ́ à ń pe ọ̀dà kan ní Mr. Kẹ́hìndé yẹn fọ́lúwàsì Àgbàlá Gabriel ni. ó náà máa ń san donation sí àkáǹtì Àgbàlá Gabriel. tí Àgbàlá Gabriel bá ti gbé àwọn èèyàn tó níṣòro wá, tán nídìí help, tán nídìí donation láti gbà owó, ó náà máa ń fi owó sọpọ́tì Àgbàlá Gabriel ń bẹ̀. so Mr. Kẹ́hìndé yẹn ó ti fẹ́ ṣe visa àti pásítọ̀tì Amẹ́ríkà fún mi nígbà kan. Àgbàlá Gabriel dínà rẹ̀, ó takùn. ìyẹn ò clear sí wa.
Mr. Kẹ́hìndé fẹ́ ṣe visa America fún ẹ Àgbàlá Gabriel dínà ẹ Allahu alam n tó pamọ́ ojú Ọlọ́run ló tó ó lè rí bẹ́ẹ̀ torí ìwọ ló lọ́yọ́ ìwọ ló tọ̀yọ́ bọ̀ ọ̀rọ̀ yìí nísìnyí sáìdì kan ló ti jáde hùn látẹnu tiẹ̀ àfi tó bá gbọ́ lẹ́nu Àgbàlá Gabriel àfi tó bá gbọ́ lẹ́nu Mr. Kẹ́hìndé tó fi ẹ̀sùn kàn understand Jolabel Kazeem mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí sorry brother mi mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí kọ́mẹ́ǹtì yẹn mo ti sọ̀rọ̀ kan síwájú tẹ́lẹ̀ bóyá pẹ́kẹ́ tó wọlé ni kò sí tó dàbí freedom láyé kò sí tó dàbí freedom anabuwa Muhammad sallallahu alaihi wasallam anabi ní ìdẹ̀ra méjì kan bẹ ìdẹ̀ra tó lágbára ni alákọ̀ọ́kọ́ bẹ ní asahatu kéèyàn ní àlàáfíà walfarog kéèyàn ní freedom ní matan ìdẹ̀ra ńlá méjì ni o kò sí tó dàbí freedom kò sẹ́ni tó support kí Muyideen má ní freedom kò sẹ́ni tó support kí Muyideen má ní freedom àníṣe ǹjẹ́ tí nǹkan tí Muyideen wá ń sọ lórí Àgbàlá Gabriel lẹ́ni ṣe ń tó dáa ni. ṣé nǹkan tí Muyideen wá ń sọ ẹni tó kọ́mẹ̀ntì yẹn jọ ẹ fi ṣírò ara yín wò kẹ́ ẹ mú yàn kúrò nínú àrọ̀fọ̀ kẹ́ ẹ mú yàn kúrò nínú ìdààmú kẹ́ ẹ daṣọ fún onítọ̀hún yẹn bákan lẹ ṣe rí owó tẹ́ fi daṣọ fún bákan lẹ ṣe rí owó tẹ́ fi gbọ́n ìyà kúrò lára ẹ̀ tọ́lọ́ ń lò yín Ọlọ́run ní lò yín Ọlọ́run wá lò yín láti gbọ́n ìyà kúrò lára ẹ̀ ìjọ wá dá kírù nǹkan bẹ́ẹ̀ kẹ́nìyẹn wá di èèyàn tán kó wá já sí pé ẹ̀yin gangan fúnra ara yín ni ó wà kọjú sí bí aburú lẹ ṣe fún ẹ wá rí dáadáa kan kò wá sí dáadáa kan Àgbàlá Gabriel ṣe fún ẹ kò wá sí dáadáa kan àná èmi ò ní agree lórí yẹn o ẹnìkan ló mú ẹ bọ̀ láti ìlú rẹ nílùú òkè ẹnìkan mú ọ bọ̀ láti ìlú ẹ nílùú òkè o ò dé kórí o gbọ́ mi yé o ò dé kórí o ò dé kórí o mọ̀ ìkórí o mẹ́ni kankan o lẹ́bí o ní fámìlì ẹnìkan wá bá ọ ẹnìkan wá bá ọ nílùú yín pé mo fẹ́ mú ọ lọ sí kókó wọn náà lè dé èèyàn ẹnìyẹn wá mú ẹbọ ó wá mú ẹ dé bẹ́gà ó kàn mú ẹ dé bẹ́gà ó kàn ju ẹ lẹ̀ ni ó bá sá lọ ó bá fi ẹ lẹ̀ bẹ́gà ìwọ tó dé kórí. ó dé kórí o ó kàn dé bẹ́gà ó kàn ju ẹ lẹ̀ ó bá sá lọ. ẹ jọ̀ọ́ ìwọ tó mọ ibì kankan lẹ́kọ̀ọ́ tẹ́nìkan dẹ̀ dé bẹ́gà tó dẹ̀ ju ẹ lẹ̀ tó dẹ̀ sá lọ. ṣé kò dá ẹ ó ti dá ẹ padà sí square one kó wà nílùú òkè ẹ jẹ́jẹ́ ṣé ò pé ju n tó fẹ́ fojú ẹ̀ rárí ẹ lọ ẹnìkan kan rí ẹ ní bẹ́gà ni lòun bá mú ọ nígbà tó rí ẹ pọ̀ rárí ló bá mú ọ ó wá mú ọ lọ lé ẹ ó gbalé fún ọ ó raṣọ fún ọ ó fún ọ níṣẹ́ nínú àwọn méjèèjì ta ló ṣoore fún ọ àwọn méjèèjì náà nájọ ní ládàá o ṣùgbọ́n o bẹ́ńtọ̀ yẹn náà bá mú ọ kúrò nílùú òkè o lè má láǹfààní àti pàdé ẹni tó padà wá gbalé fún ọ yìí o ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ ẹnìkan nínú Islam náà bí Muyideen sí ṣé Muyideen wá ṣe Islam yẹn ẹnìkan nínú Islam náà bí Muyideen sí ṣé Muyideen ṣe Islam yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé wọ ẹ̀yin tẹ́ kọ́mẹ́ǹtì yìí ṣé ẹ mọ̀ Muyideen tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú Islam bẹ́ẹ̀ kọ́kọ́ mọ̀ Muyideen láyé níbo lẹ ti máa ìsọ̀yà rẹ̀ tó bí o ìsọ̀ àwọn àbúrò rẹ̀ o ìsọ̀ àwọn fámìlì ẹ̀ o àmọ́ wa ń tà ń rí i. kúrò ní àkàtà wọn. ní sùúrù àfà Muyideen ibi tá a ti lọ ni pé ó ní Àgbàlá Gabriel ò fún un ní 1 naira
Àgbàlá Gabriel ò fún un ní 1 naira. Màá máa dáhùn àwọn kọ́mẹ̀ntì ẹlẹ́kọ̀ọ̀kan o. Jimoh Mudathir ó ní but bàbá lẹ́nu iṣẹ́ ló wà, that is pé lẹ́nu iṣẹ́ ni Muyideen wà t'Àgbàlá Gabriel fi rí. Brother mi Jimoh Mudathir ṣe ǹjẹ́ ńjọ́ tẹ́ rí Muyideen yẹn ní fídíò, ẹ kọ́kọ́ lọ wo Muyideen níjọ́ tẹ́ rí fídíò yẹn, ṣé Muyideen wà lẹ́nu iṣẹ́ nù àbí Muyideen wà lẹ́nu ìdààmú? Ǹjọ́ tẹ́ kọ́kọ́ rí Muyideen ta kọ́kọ́ rí fídíò yẹn, ọtí rùn lẹ́ gbogbo ẹnu ẹ o, ṣé Muyideen ń bẹ lẹ́nu iṣẹ́ nù àbí Muyideen ń bẹ nínú ẹni tó ń ráre? Ṣé iṣẹ́ náà pè yìí? Ó kó pálí chájà dání, ó kó àwọn ike pálí chájà dání. Ṣé ẹnu iṣẹ́ ni Muyideen wà yẹn àbí ẹni pé Muyideen ráre? Ọ̀tọ̀ ní kádàrá, ọ̀tọ̀ ní sábàbí. Kádàrá pé Muyideen ni ó gba ọ̀dọ̀ Àgbàlá Gabriel kọjá ti wà látọ̀dọ̀ Ọlọ́run. Sábàbí pé yóò padà dẹni tí ó nílé lórí, yóò padà dẹni tá yóò mọ̀, Àgbàlá Gabriel Ọlọ́run lò. Mo fẹ́ kẹ́ understand mi o dáadáa o. Muyideen continue ọ̀rọ̀ ẹ. Àwọn mi lọ sí Amẹ́ríkà ń sìn. Ta ló fẹ́ máa fọ tọ́ílẹ̀tì òun tó fẹ́ máa fọ ọ́fíìsì òun tó débi ni mo máa ń fọ tọ́ílẹ̀tì Àgbàlá Gabriel tí wọ́n ń pè ní ọ́fíìsì. So Mr. Kẹ́hìndé yẹn ẹ̀sà. Agbóyún náà lẹ́nu Pastor Àgbàlá Gabriel pé wọ́n ló máa ń clean office. Àgbàlá Gabriel ò tiẹ̀ sọ ní sọ wípé bóyá ó máa ń fọ toilet, ó máa ń ntọ́kàn sọ dọ́tà wàá rí ni pé ká gbọ́. Alhaji Oríyọmí Hamzat náà wà lórí ìjókòó ńjọ́ náà. Ó ní wọ́n ló máa ń clean ọ́fíìsì òun dẹ̀ máa ń fún ẹ ní 10,000 naira per week. Ó yẹ kó sọ mọ́nú ọ̀rọ̀ náà báyìí. Ó yẹ kó sọ mọ́nú ọ̀rọ̀ náà báyìí nígbà tí sheikh wa tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Sheikh tí wọ́n ń sọ fún ọ wípé bẹ̀rù Ọlọ́run Ọba o, bẹ̀rù Ọlọ́run Ọba o, bẹ̀rù Ọlọ́run Ọba o. Sheikh tó ń sọ bẹ́ẹ̀ fún ẹ pé bẹ̀rù Ọlọ́run Ọba o, bẹ̀rù Ọlọ́run Ọba o. Pastor yẹn dẹ̀ sọ́njọ́ yẹn wípé òun máa ń fún ẹ ní 10,000 naira weekly. Wáyé tó sọ mọ́nú ọ̀rọ̀ nísìnyí tó já sí pé ọ̀rọ̀ tọ́ílẹ̀tì tó ń fọ́ ló wá tẹnumọ́, ìwọ ló ń fọ tọ́ílẹ̀tì, ìwọ ló ń fọ gbá, ìwọ ló ń fàwo. Rántí pé o mà ti ń gbénu ilé, abẹ́ bíríìjì mọ́ ló wà tẹ́lẹ̀. Pastor sọ mọ́nú ọ̀rọ̀ o wípé òun gba 10,000 naira lọ́wọ́ òun weekly. Ó yẹ kó sọ mọ́nú ọ̀rọ̀ náà nísìnyí. Bẹ́ẹ̀ni sà. Gbogbo tẹ́ bá fẹ́ lọ sọ lórí Àgbàlá Gabriel. Yes sir. Ẹ̀fẹ̀ kọ́ lóun lórí ẹ̀. Ṣé ìgbọ́ tí afa sọ, ìgbọ́ tí sheikh sọ o? Ẹ̀yin lẹ́ẹ̀ máa fọ tọ́ílẹ̀tì Bẹ́ẹ̀ni sà. àti ọ́fíìsì ẹ̀. Bẹ́ẹ̀ni sà. Ẹ sọ tọ́ lórí ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ lórí sà. Àwọn náà dẹ̀ sọ níjọ́ tí bàbá tí Alhaji Oríyọmí tí wọ́n mú mi lọ sọ́dọ̀ wọn tí wọ́n fẹ́ lẹ́ bá wa ṣẹ́tù ọ̀rọ̀ yẹn láàrin wa tí mo ní k'Àgbàlá Gabriel sáà fún mi freedom tí mo bá tèmi. Good. Fúnra Àgbàlá Gabriel ó sọ fún lójú gbogbo ẹ̀yìn lójú gbogbo àgbáyé ńjọ́ náà lọ ẹ lọ tó fídíò yẹn wò. Okay. Pé èmi ni mo máa ń fọ tọ́ílẹ̀tì ó ní wọ́n ló máa ń clean ọ́fíìsì òun nígbà tó rí wípé ìyàwó sọ wípé táwọn bá ti lọ ṣọ́ọ̀bù o àwọn òróró mú kalẹ̀ o, òun ta tẹ́tẹ́ òun ṣe gbá o, tó pamọ́ láàrin yẹn ojú Ọlọ́run ló tó ló ń fi wá àkọ́ ẹ̀ pé ya fẹ̀kan má jáde mọ́ máa bọ̀ wá clean ọ́fíìsì òun dẹ̀ ń fún ẹ ní 10,000 naira weekly. Ó sọ síbẹ̀ o. Ẹnìkan ní kí n wá nọ́mbà Muyideen kí n pè kí n wádìí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ torí kíkí ní má bàa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ bá gbàgbé gbà náà lọ. Mo apá àbẹ̀yẹ kọ́ ni mo ń lọ mo kàn fi ìyànnà ọ̀rọ̀ ni. Mr. Kẹ́hìndé yẹn òun náà ló tún wá tó donate màálù. Tàbí ṣe wedding tí Nàìjíríà kò fi ṣe wedding màálù tàbí ṣe wedding ní owó ẹ̀sẹ̀. Good. Mr. Kẹ́hìndé yẹn ló fi màálù yẹn ránṣẹ́. Okay. Mr. Kẹ́hìndé yẹn náà ló tún wá lọ mímíkì ló tún lọ ṣe fídíò recording ló tún lọ ṣe audio recording mímíkì. Èmi kọ́ ni mo sọ̀rọ̀ o. Rárá o Muyideen auzubillahi minash shaitanir rajim.
Falanatullahi alal kazibina kílódé gbogbo alárí fídíò yẹn náà tó bá mímíkì ohun èèyàn yàtọ̀ sí yẹn Muyideen wọ́n mímíkì ohun èèyàn pé àwọn mímíkì ohun ẹ̀ no ó yàtọ̀ gédégédé sí yẹn o gbogbo alárí fídíò yẹn o tó béèrè 5 million naira o ìwọ ni gbogbo alárí fídíò yẹn o tó ní kí ọ̀rọ̀ tó lè ṣẹ́tù o 5 million naira ẹ̀yẹ̀ yẹn jọ tẹ́ bá ní fídíò yẹn ẹ bá wa repost ẹ̀ káwo tó mímíkì ń bẹ̀ o ẹ jọ ẹ̀yin tẹ́ bá rí fídíò yẹn ẹ bá wa repost ẹ̀ ibi tó ti mímíkì ohun Muyideen ni o kárí o gba pé àwọn mímíkì ohun ẹ̀ ní o ẹ jọ afẹ́ rí bí a Mr. Kẹ́hìndé ni wọ́n mímíkì ohun Muyideen ni o pé Mr. Kẹ́hìndé ló mímíkì ohun torí gbogbo alárí fídíò yẹn o àbọ̀ mọ́ tó bá mímíkì ohun yẹn ni rárá o fídíò tó ṣe tí èsẹ̀ kan tí èèmọ̀ ṣe méjì mà ní tó sọ jáde ń bẹ̀ wípé káwọ́rọ̀ tó lè ṣẹ́tù àfi kò rí 5 million naira. Akẹ́yìndé yà ń pe àwọn kan máa ń ṣe àwọn kan ní mímíkì kò sí ohun ẹni tí àwọn yẹn ò lè lò àwọn yẹn ni Mr. Kẹ́hìndé lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀. ok ṣẹ̀yin náà wọ̀rọ̀ yín sìn ẹ̀yin náà wò ọ̀rọ̀ ẹ̀ ó ti contradict ara wọn ó ní Mr. Kẹ́hìndé ló mímíkì òun ẹ̀ ó tún ní Mr. Kẹ́hìndé ló tún gbé ọ̀rọ̀ fún àwọn tí wọ́n tún lọ gbé àwọn tún lọ gbéṣẹ́ fáwọn tó tún lọ mímíkì èwo ni ká gbàgbọ́ nínú méjèèjì ṣé Mr. Kẹ́hìndé ló mímíkì òun ẹni pé 5 million naira àbó lọ gbéṣẹ́ fún àwọn èèyàn Ọlọ́run kó máa ṣàánú wa báyìí o Ọlọ́run máa ṣàánú wa o. wípé kí wọ́n sọ pé èmi fẹ́ gba 5 million pé kí n lè die down kí n lè fẹnu mi die down kéèsì tó wà láàrin èmi àti Àgbàlá Gabriel. rárá o n tó sọnù voice yẹn kọ́ yẹn o nǹkan tó sọnù voice yẹn ni pé tó bá fún ẹ ní 5 million naira ọ̀rọ̀ yanjú tó bá ti fún ọ ní 5 million naira ọ̀rọ̀ yanjú wọn à sọ fún ẹ wípé o ò sọ jáde pé tó bá ti fún ẹ ní 5 million naira o kéèsì yóò die down rárá o ẹjà bẹ̀rù Ọlọ́run bá o o ti àti wẹ́kọ̀mù ẹ̀ sínú Islam o àmọ́ bẹ̀rù Ọlọ́run o nítorí bá sọnù fídíò tá a bá rí làwa gbọ́ sọ fún ẹ pé ìwọ ò sọ pé ẹ fún mi 5 million naira o kéèsì yóò die down rárá ẹ fún mi 5 million naira o tó bá ti rí 5 million naira ọ̀rọ̀ wa tó sọ ń gbà wọn ẹ tó bá ní fídíò yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi send ẹ sórí WhatsApp mi 08033 512 189 08033 512 189 tẹ bá rí fídíò yẹn ṣe ẹ jọ̀ọ́ bá mi send ẹ sórí WhatsApp mi. ìyẹn ni aláìjì. kí ni Mr. Kẹ́hìndé ó ṣe lọ ṣe báyẹn. a dà fún yín àfa Sheikh Adigini kò ní bàjẹ́ fún yín pẹ̀lú question yẹn ẹgbọ́n tí Sheikh béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni Mr. Kẹ́hìndé ó ṣe lọ ṣe báyẹn kí ni títí Mr. Kẹ́hìndé ń bẹ̀ ní Mr. Kẹ́hìndé tó donate màálù fún ọ níjọ́ tó fẹ́ ṣe wedding àbáwọn èèyàn àbí wọn náà ló sọ́ọ̀sì ó ní Mr. Kẹ́hìndé ló donate màálù fún yín níjọ́ tẹ́ ẹ ṣe wedding Sheikh wá ń béèrè lọ́wọ́ rẹ̀ sí pé kí ni tí Mr. Kẹ́hìndé ń bẹ̀ láti lọ mímíkì òun ẹ̀ because I don't understand. Me understand me understand rárá. Okay. Continue. Mr. Kẹ́hìndé yẹn ọ̀rẹ́ kò rí kó sùn ìlú wọn àti Àgbàlá Gabriel. Nígbà tí ọ̀rọ̀ ẹ ti ń rúgbó bọ̀ tí Àgbàlá Gabriel ti rí pé òun mà ti ń wálẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen. láìda ìlànà ìlú lẹ̀dí àpòpọ̀. number one irú statement tó jáde lẹ́nu rẹ̀ hàn na continue gbogbo ayé kún gbọ́ gbogbo ayé ń gbọ́ continue. Kẹ́hìndé yẹn náà fi mímíkì ohun mi láti fi bà mí lórúkọ jẹ́ pé mo béèrè fún owó ní ìbéèrè 1 naira lọ́wọ́ wọn.
ó bá gbọ́. mi gẹ̀gán mo dẹ̀ ọkọ̀ ṣe láì fídíò tí mo ní mi ì fẹ́ ẹ̀tọ́ kankan látọ̀dọ̀ Àgbàlá Gabriel mọ́. Iṣẹ́ bá lọ́run rán Àgbàlá Gabriel sí mi ló ti jẹ́ fún mi yẹn. Wọ́n lè ti gba kádàrá. Okay, good. Ó ti gba kádàrá. Ṣùgbọ́n láti yá pé wọ́n tún máa fi ihun tí mi ò ṣe tàbí ọ̀rọ̀ tí mi ò sọ jáde lẹ́nu tàbí tí ò ṣe tèmi tí wọ́n kàn máa fi bà mí lórúkọ jẹ́ ní social media. Wá dákẹ́ ẹnu ẹbí tó bá déhùn àfà yìí. Ó ní nǹkan tó ṣe wáì tí wọ́n mọ̀ fi wá bẹ̀ lórúkọ jẹ́ lórí social media. Wáì tí wọ́n bá Àgbàlá Gabriel lórúkọ jẹ́. Ṣé ẹnu Àgbàlá Gabriel ló ti gbọ́ wípé Muyideen lówó gba 5 million naira o? Ṣé ẹnu Àgbàlá Gabriel ló ti gbọ́? Ṣé ẹnu Àgbàlá Gabriel ló ti gbọ́? Àbí ẹ̀yin èèyàn tẹ́ bá gbọ́ lẹ́nu Àgbàlá Gabriel t'Àgbàlá Gabriel sọ wípé kí Muyideen lóun máa gba 5 million naira lọ́wọ́ òun o? Bismillah, ẹ lè sọ jáde náà. Ṣé ẹnu Àgbàlá Gabriel ló ti gbọ́ tó wá nígbà náà wípé wọ́n fi ń bẹ̀ ẹ́ lórúkọ jẹ́? Ṣé báwọn tó bá sọ orú ẹ̀ ẹnu èyí tá gbọ́ lẹ́nu rẹ̀ làwọn tí wọ́n kódà bàbá Alhaji wa Kọ́lá Olótù ní tèmi gbọ́ lẹ́nu rẹ̀ lórí ọ̀rọ̀ 5 million naira lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn míì náà gbọ́ lẹ́nu rẹ̀ o. Ìwọ ló ṣẹ̀jí kó yé wa nísìn wípé wọ́n mímíkì òun ẹni pé Mr. Kẹ́hìndé kan ló mímíkì òun ẹ. Ṣẹ́nu Àgbàlá Gabriel ló ti gbọ́? Ẹ jọ̀ọ́ mi ò fẹ́ bàbá Kọ́lá Olótù ẹ jọ̀ọ́ màá fẹ́ bẹ̀rù Ọlọ́run tí ọba ṣe jú èèyàn sọ jáde ó léwu ẹ̀ṣẹ̀ ní níwájú Ọlọ́run. Èmi àti yín àjọ sọ̀rọ̀ pa 5 million kankan tí ẹnì kankan fẹ́ fún mi 5 million. Ó lágbára o. Bóyá nítorí mímíkì tí Mr. Kẹ́hìndé lọ ṣe tó lo voice mi láti fi bà mí lórúkọ jẹ́ tó ní mò ń béèrè 5 million lọ́wọ́ o. Bóyá ìní Àgbàlá Gabriel pé ìjókòó kalẹ̀ pé kẹ́ẹ̀mí yẹn dìfẹ́ǹtì o. Ẹ máa gbọ́ nísìn ìwọ́dẹ̀ ń sọ pé ní tí Kọ́lá Olótù ṣe ẹ̀ṣẹ̀ ni. Pé ní tí Kọ́lá Olótù ṣe o ẹ̀ṣẹ̀ ni tí wọ́n ṣe o. Ìwọ náà wá ń dẹ́ṣẹ̀. Ìwọ náà fún ara rẹ̀ ò wá ń dẹ́ṣẹ̀. Nínú Islam àbá ló ń dà inna ba'da dhanni ithmun. Apá kan àbá tó wá ń dá yìí náà ẹ̀ṣẹ̀ ni nínú Islam tó ṣẹ̀ṣẹ̀ gbà yìí. Nínú Islam tó ṣẹ̀ṣẹ̀ gbà yìí apá kan àbá tí wọn náà wá ń dá yìí ẹ̀ṣẹ̀ ni torí tó sọjá ìlẹ́nu ni pé bóyá Àgbàlá Gabriel ló pe Kọ́lá Olótù jókòó ẹ̀ṣẹ̀ ni kò dá ẹ lójú bóyá nìwọ náà ń wí gbogbo bóyá dẹ̀rẹ̀ àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀ ni. Nínú Islam wa tó ṣẹ̀ṣẹ̀ gbà yìí ká máa dábàá wípé bóyá ẹnìkan ló ṣe torí tó sọ sí pé Mr. Kẹ́hìndé ó dábàá náà ni. Àgbàlá Gabriel tó sọ yìí náà ní sí wípé bóyá Àgbàlá Gabriel ló pe Kọ́lá Olótù jókòó ẹ̀ṣẹ̀ ni torí kò dá sí wọn náà lójú. Ọ̀rọ̀ 5 million ṣe 5 million o èmi ò bá wá ń kọ́bọ̀ lọ́wọ́ anybody o ebi ọ̀pá ní ìyó ṣùgbọ́n Ọlọ́run ń wo àṣírí jíjẹ múmu mi o. Alhamdulillah. Ọlọ́run ọba nìkan ló ń wo àṣírí jíjẹ múmu mi. Alhamdulillah. So òjò bá lọ èmi ò béèrè 5 million lọ́wọ́ anybody o. Alhamdulillah àwọn tó bá pọ̀ lọ́dọ̀ ọ̀la etí àwọn fẹ́ clarify rẹ̀ òun náà ni pé Mr. Muyideen yìí alhamdulillah àáfàá tí Ọlọ́run ní kí wọ́n jọ wà papọ̀ lọ́jọ́ Sheikh wa Ọlọ́runṣọ́ l'Àbújá àti èmi tí aláàkádàrá kí Mr. Muyideen Àgbàlá Gabriel wá sọ́dọ̀ ẹ̀ bí. Nítorí tí ẹ kọ́kọ́ dé nígbà tó àfàwọn Fọlọ́runṣọ́. Ọ̀rọ̀ tí Muyideen sọ nù màmá Muyideen náà tún sọ̀rọ̀ àwọn náà tún sọ ọ̀rọ̀ lé lórí ṣe understand ṣe rí kọ́nà lọ́jọ́ ìní kó ṣàánú wa ìtọ́ àfẹ́ ló ń bẹ̀rẹ̀ Muyideen Àgbàlá Gabriel Muyideen you are welcome
mo káàbọ̀ sínú Islam ó káàbọ̀ sínú Islam o ṣùgbọ́n ẹ má jà tọ́ra wa èmi o fíù tèmi ni o fíù tèmi ó ní o èyí fojú olóore gúngi o ó ti gba Islam ó nídìí ẹni fídíò kankan mọ́ kí ló kàn pẹ̀lú ó ṣáà ti kú mẹ́ ókè ó ti kú ó ti lọ ní freedom ó ti kúrò mbẹ́ ó ti kúrò mbẹ́ nìyẹn máa bá láìfún ẹ lọ ó dẹ̀ fàgbàlá Gabriel lẹ́sọ̀rùn ká máa gbé kámẹ́rà sí ẹ lójú kó wá máa sọ̀rọ̀ ṣe gbá kan fún ẹ ó ṣàwo fún ẹ ó sì kó bábá sásùn níjọ́ tíjọ́ ń dùn tó ń dùn tínú rẹ̀ ń dùn tó ń fò sókè inú chọ́ọ̀chì ẹnìkan kan wá orí o níjọ́ tó ń fò sókè inú chọ́ọ̀chì tó ń gbá màálù tó ń ra eyín fún ọ tó ń wà tìyàwó ẹ̀ tẹ́ ń jọ ń sunú lé ẹnìkan kan orí o tó bá wá di pé bóyá o wá fẹ́ kúrò ń bẹ̀ lénìí tó lo ní the freedom ẹ̀ kò sí tó kàn ẹ́ tí Àgbàlá Gabriel bá jẹ́ lówó sọ fún gbogbo ayé ká gbọ́ Àgbàlá Gabriel ó jẹ mí lówó o ká mọ̀ kọ́dẹ̀ bá Àgbàlá Gabriel sọ̀rọ̀ pé Àgbàlá Gabriel Muyideen ló jẹun lówó o kówó ẹ̀ padà fún o bọ́ tí o bá ti sí yẹn bẹ́ẹ̀ fi máa yẹn lẹ̀ kó máa bá tiẹ̀ lọ́nà wọ́n náà sá ti move on. ó wá ní láti tún máa kódà mo tún rí fídíò kan tó ń pè 419 ó nídìí gbogbo yẹn ẹni bá fẹ́ dáwó fún ẹ sì kọ́ dáwó fún ẹ torí mo rí fídíò mọ́mí ẹ tí mọ́mí ẹ ní wọn fáwọn ní 5 million o àwọn ò rí 5 million rẹ̀ ká gbá o but tí gbogbo ọmọ Nàìjíríà yìí bá fẹ́ ṣàánú àwọn nísìnyí o ká wá ṣàánú àwọn ẹni tó bá fẹ́ dáwó fún ọ kọ́ dáwó fún ọ kálukú ló máa ń tó fowó ẹ̀ ṣe. ṣùgbọ́n tí bá a sì ò bá sè kí ni bá a láfẹ́ ńlá kò sẹ́ni tó rí náà rí ẹ níjọ́ tó ń bẹ lábẹ́ bíríìjì o kò sẹ́ni tó rí náà rí ẹ níjọ́ tó ń gbé kíni chájà ike chájà káàkiri o stand tèmi ni wípé fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ó ti di Islam má ṣe Islam ẹ lọ ní lókì tó bá dẹ̀ nídìí ìrànlọ́wọ́ láwọn tó bá fẹ́ ràn ẹ́ lọ́wọ́ kó ràn ẹ́ lọ́wọ́ ẹnìkan ò lè dínà kẹ́nìkan má rí oore gbà ṣe bójú gbogbo wa náà ni ó ṣe ok Aládé Fawaz ó ní Àgbàlá Gabriel nà wípé kí ni mo rí sọ sí àárín yẹn bí Àgbàlá Gabriel ó na Muyideen ó ṣe gbá wọ́gá tó ń kọ́mẹ́ǹtì wèé sọmọdé wọ́n tó ń kọ́mẹ́ǹtì fúnra rẹ̀ èyí sọmọdé gbogbo ayé rí wípé ìwà t'Àgbàlá Gabriel wù pé kó bóyá kó máa na Muyideen yẹn gbogbo ayé wọn dá lẹ́bi lé lórí arákùnrin yẹn mo rí post ẹ̀ tó dẹ̀ jáde mo rí upload ẹ̀ tó tọrọ àforíjìn pé kó Muyideen kó foríjìn òun kí ló tó wá kù ẹni kò lè sá ó sá ẹni ojútọwọ́ ẹlẹ̀ ẹjọ́ kí ló tó wá kù ìyá ti gbéwò ilé fún ẹ ó ti free ẹ ó ti bá ti ìgbésí ayé ẹ lọ gbogbo ojú rẹ ti tutù ọkàn rẹ ti balẹ̀ gbogbo nǹkan rẹ ó tún àrí ayé nǹkan kọ́mẹ̀ntì lẹ́ẹ̀kan àrí ẹjọ́ torí t'Ọlọ́run máa bá tiẹ̀ lọ ó ti di mùsùlùmí máa ṣe Islam ẹ lọ torí pé má jẹ́ kí n tàn ẹ́ o lópin ìgbà yẹn àfa wa lópin ìgbà tí Muyideen bá ń jáde sórí social media torí pé òun gba Islam tí wọ́n ń sọ̀rọ̀ padà sí Àgbàlá Gabriel torí pé ó jẹ́ pastor yóò di ọ̀rọ̀ ẹ̀sìn á ti di wípé àwọn Christian wọ́n máa takò wá àwa náà á máa takò wọn á lè lajúlẹ̀ ká máa bú mùsùlùmí káwa dákẹ́ a lè lajúlẹ̀ ká máa bú mùsùlùmí káwa dákẹ́ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ fi Muyideen lẹ̀ kó máa ṣe Islam ẹ lọ but ká máa ṣe interview fún
kí ló ń bá bọ̀ lọ́dọ̀ Àgbàlá Gabriel, kí lójú rẹ̀ rí, kí ló jẹ láàárọ̀, kí ló jẹ lọ́sàn-án, kí ló jẹ lálẹ́. Bí ẹni pé a fẹ́ mọ̀ dá nǹkan mi lẹ́ni. Àfilẹ̀ kó máa bá tiẹ̀ lọ, kó máa ṣe Islam ẹ̀. Bí ó pàdé bí àwọn yóò fún lówó, Allahu alam. Gbọ́n tún fún Allahu alam. Kí mi fẹ́ sọ bẹ́ẹ̀ ni wípé ẹ filẹ̀ kó máa bá títí ẹ lọ jọ torí Ọlọ́run. Ìṣẹ̀lẹ̀ kan ló ń ṣẹlẹ̀ nísẹ̀yìn yìí nísìn. A gbọ́ pé àwọn barista àwọn lọ́ọ̀yà kan ti dìde. Ẹ wo irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nísẹ̀yìn tá a rí fídíò ẹ̀. A rí tó ní pásítọ̀ fọ ẹlẹ́yà lórí tá a rí ẹ̀jẹ̀ báyìí àtàfà àti lójoojúm. Ọ̀rọ̀ ń bọ̀ lórí yìí o. Kódà àwa gan ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ẹ̀ underground. Àwọn lọ́ọ̀yà kan dẹ̀ ti dìde àárí. Bọ̀ tí Muyideen là ń sọ yìí, ẹ fi Muyideen ilẹ̀ ẹ̀dá kún gbọ̀yà fà wá. Kò nídìí ẹni interview kankan mọ́ o. Torí kò sí bó ṣe lè ṣe interview tó láyé, èèyàn ni wá, èèyàn ẹlẹ́ran ara ni wá. Kò sí bó ṣe lè ṣe interview láyé yóò kọlu Àgbàlá Gabriel o. Kò sí ọgbọ́n tó fẹ́ dá o. Ẹ filẹ̀ kó máa ṣe Islam ẹ̀ lọ o. Ó ti lóun need freedom, Ọlọ́run dẹ̀ ti fún. Díẹ̀ àti túmọ̀ kọ́lọ́n lọ́jọ́ ìní kó ṣàánú wa o. Fíù tèmi nìyẹn o lórí ọ̀rọ̀ Muyideen. Ọlọ́run á ṣàánú wa. Gbogbo wa náà Ọlọ́run á dáríjì wa. Ọlọ́run á ṣọ̀nà wa níre o. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára Ọlọ́run, ọlá ògo Ọlọ́run. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.